Àkànmọ́ àkànmọ́lá. Bẹ́ẹ̀ni o. Káàbọ̀. Ọba Olúwàjẹ́ ò lè sanjọ́. Àkànmọ́ ọba Olúwàjẹ́ ò lè sanjọ́ o. Bàbá mi lọ́jọ́ tìrẹ. Lọ́jọ́ tìrẹ bá wọlé tọ̀. Olúwàjẹ́ ò lè sanjọ́. Ojú òye. Olúwàjẹ́ ò lè sanjọ́. Ọba Olúwàjẹ́ ò lè sanjọ́. Lọ́jọ́ tìrẹ bá wọlé tọ̀ yín Olúwàjẹ́ ò lè sanjọ́. Alákànmọ́ máa tún dé. Alákànmọ́ máa tún dé. Honorable yìí mà ní. Olusola Rasaq tiwa. Ọmọ Ọlásùnbọ̀rẹ́. Kàyímí Ajala. Àlàdé ní kúrí jẹun báwọn sàmọ́dún. Kúrí jẹun tún lọ́lẹ̀ yín pẹ́. Kúrí jẹun báwọn sàmọ́dún. Tọ́yàtọ̀yẹ kúrí jẹun tún lọ́lẹ̀. Àádọ́ta ọdún ṣàlàlà kọ́ mú ṣe. Àádọ́ta ọdún ṣàlàlà kọ́ mú ṣe. Àkànmọ́ pé kí tẹnibọ́dì bàjẹ́. Honorable pé kí tẹnibọ́dì dàrú. Àádọ́ta ọdún ṣàlàlà kọ́ mú ṣe. Bàmí ọ̀ká l'Àkànmọ́ Rasaq. Àkànmọ́lá Àkànmọ́ Rasaq mi ni Honorable Rasaq Olusola Ajala múrìnbà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ onílọ́jọ́ mi rẹ̀ gangan ọkọ̀ Mákàíndé mú ìbá lónìí orí rẹ̀ àfìrí executive chairman odi olówó ojúwòye local council development area Mushin-Lẹ́kọ̀ọ́ kò ní rẹ̀wọ́ ara rẹ̀ ó sì máa le òjòjò níṣòwò kó máa lè níjà kó lárọ́ dálé oníròhùn gbé sọnù yóò ṣe bí ọmọ lónìí orí rẹ̀ àfìrí ọmọ lásán ń bọ̀ ni mò ń ké sí ọmọ Ràhímì Àjàlá o mo ní ọmọ rìn kó máa yan fàǹdà ọdọọdún láǹṣó lógúnlógún ọdọọdún nìkan só lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún òní dé ká má ṣe rọ́mọ òbí nǹkan má ṣe rọ́mọ òbí lórí àtẹ bó bá dọdún orógbó gbígbóló orógbógbó bó bá dọdún òbí èkàṣà yọ ọdọọdún la máa rí òbí ìran akọ́mú mi ò ní ṣọ́pọ̀ akọ́mú mi ò ní sìnkú ọmọ èèyàn rẹ ló rán mi wá bí o Aládé ló ní wá bóun kẹ́gbọ́n òun ó pa kọ́mú mi ò ní tẹ akọ́mú mi ò ní tí nílé ayé o ó pa kọ́mú tẹ̀rí ẹsẹ̀ yàn gidi gan ẹ̀gbọ́n mi ní aṣíwájú rere l'Àkànmú jẹ́ aṣíwájú rere tó fẹ́ kẹ́ni ẹ̀yìn gòkè Àkànmú omi Àkànmú ọlámúrìnbà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ èèyàn dáadáa l'Àkànmú jẹ́ Àkànmú kíkú má pa ọ́ karùn-ún má ṣe ọ́ Àlàdé ní o má ṣẹlẹ̀ nílé ayé o ó pẹ́ mọ́ ló lọ́sàn-án àfẹ́ ló lóru àtòru àtọ̀sọ kí Elédùmarè kó máa fi ṣọ́ ẹjọ́ wọ ni ó pọ̀gà mi dáadáa ni Àkànmú ṣèyàn gidi gan Àkànmú mẹ́rin o Àkànmú alálàdé ó pọ̀jù pa mí dákun má pẹ́ gan mi o òòrùn dákun má pàrà Àkànmú mi gangan executive chairman odi olówó ojúwòye pátápátá o ọkọ̀ ọba ẹ̀dá ọba kò ní ṣá ọ lẹ́sẹ̀ Àkànmú mi dáadáa ìlọ́dìlé àwọn bàbá rẹ̀ ọmọ Ẹ̀gbá mọ́ìsà fi ọmọ àgòwàkàlà ọmọ eríjogún ọ̀la o òṣìlẹ̀kùn palẹ̀kùn dé mọ́ pé ó máa gan ẹnu mi eríjogún ọ̀la mi Àkànmú òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àríyá ògo lójó ògùn ọmọ sẹ́tì mú mi kíkan Ẹ̀gbá ara kẹmàjó Ẹ̀gbá mọ́ìsà fi ọmọ àgbòwàkàlà Ẹ̀gbá mọ́ìsà bí màláàkì Ẹ̀gbá lónìí fífi òrò tí sẹ́
ránṣẹ́ tẹ́gùn mọ́nà olúgbọ́njọ bí ọmọ wọn máa mú mi kíkan ọ̀gànjọ́ lóró Ẹ̀gbá bí òró mi apájí àkànmú Ẹ̀gbá bí òró mi àpòpin bó bá délé ọ̀pọ̀ gbàngúndà o mẹ́bẹ́ mi àtàwọn bàbá yẹn lájọ pin Ẹ̀gbá lóní ọba ìsí o ẹ̀yin lẹ́ni bá wà nítẹ̀yìn bí kan bá ní báyìí sí èkejì ó sì máa ní bá wà náà ní Ẹ̀gbá Màlísà bí ọmọ asẹ́ tí mo mi kíkan Ẹ̀gbá Màlísà bí ọmọ màjòjò lọ́fà màjò pẹ̀lú màjò pẹ̀kọ́ ọmọ ẹrú nísìnyí ẹ̀kọ́ kìí sí nìyàn wọ́n bí ọ̀la lákẹ́nu rẹ̀ gbó jẹ́jẹ́ àkànmú o ọmọ akẹ́ o àwọn pọ́n kọ́mọ rẹ̀ sábẹ́ ìwé bàbá yín pọ́n ó kọ́mọ rẹ̀ sábẹ́ olùmọ̀ mẹ́bí nítorí òògùn ni Ẹ̀gbá Màlísà bí ọmọ máa gbòǹgbò àkàlà ọkọ̀ ọmọ Kẹ́hìndé mú ìbátan o àádọ́ta ọdún nílé ayé kì máa ń ṣe kéré mi ọdún kékeré o ó sọdún kẹwàá ó sọgbọ̀n ọdún ó sọgbọ̀n ọdún ó sọgójì ọdún àádọ́ta ọdún nílé ayé o mo pé o dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ̀ oríire àpèsè ìmọ̀lá ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá tí mo sì mọ́ lọ́jọ́ tòní o ìṣẹ̀dá lódì rẹ̀ wà bá kò kọ́ rẹ̀ o wá ní sọdún bànújẹ́ ọdún ayọ̀ ló sì máa ṣe ẹ wá dúrà kó máa ṣàmì ọlọ́run ọba òní mọ́ ọlọ́run ọba òní jọ onílé ọkúrò nípò ọ̀la rẹ̀ ipò ètùlẹ̀ sẹ́wù ipò gbẹ̀dẹ́rùn lẹ́sẹ̀ òjò láyéláyé ipò ọ̀la rẹ̀ ò máa máa níparun láwùjọ àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ èèyàn rẹ̀ ló ní wá kí ọ̀pọ̀ ọdún aládé náà ni ó pẹ́gbọ́n mi ayò mi ni ó pọ́dún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ò alákànmú mọ̀ pé tọ́ba ní ìta ní ọkọrin ewé ládé ọkàn o wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ àwọn ti máa gbọ́ Ọlámilekan lèmi jẹ́ Ibrahim Idrisa tara ìfẹ́ Akewiagbaye àgbọ̀n tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ ọtí wa kan òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.